Adékúnlé o àsìkò ló tó Mr Bright àsìkò ló tó táyé fẹ́ mọ tó ń jẹ fújì mi ò sí gangan Òkìkí àsìkò ló tó Òkìkí ìmọ́lẹ̀ àsìkò ló tó táyé fẹ́ mọ tó ń jẹ fújì mi ò sí gangan Òkìkí ọ̀pọ̀ èèyàn ní kò máa mọ̀ Mr Bright ọ̀pọ̀ èèyàn ọmọ tó ń jẹ fújì mi ò sí gangan àsìkò ló tó Òkìkí Bright àsìkò ló tó táyé fẹ́ mọ̀ tó ń jẹ fújì mi ò sí gangan jẹ́jẹ́ ni wàhálà sùn sílẹ̀ Òkìkí Adékúnlé ẹ̀yin lẹ lọ wéèkì ẹ lẹ́ni kó jí àní jẹ́jẹ́ ni wàhálà sùn sílẹ̀ Adékúnlé ẹ̀yin lẹ lọ wéèkì wàhálà pé kó jí àsìkò ló tó táyé fẹ́ mọ̀ tó ń jẹ fújì mi ò sí kí gangan Òkìkí mo morin mo méde mo mọ tí mo ń sọ Òkìkí mo mọ ìtumọ̀ tán pé ní fújì mi ò sí gangan wàláì mo mọ orin mo méde mo mọ tí mo ń sọ mo mọ táyé tí wọ́n ń pè ní fújì mi ò sí gangan Agbájélọlá Àyìndé Bàrúsátì òun ló dá fújì sílẹ̀ o àwọn ni wọ́n ní tán pé lákàpẹ́ẹ̀lá tó ń sọ àní Agbájélọlá Àyìndé Bàrúsátì tó dá fújì sílẹ̀ o Àyìndé ló ní tán pé lákàpẹ́ẹ̀lá tó ń sọ ayé ṣì wà nísàyìn àwọn tó ń kọrin wọ́n ń bẹ nísàyìn Bàmí Àyìnlá ti jẹ́ ẹ̀kọ́ létí Ìyẹ̀rú Ọ̀kì ọmọ àpọ̀ lọ́jà o ẹ jẹ́ kí wọ́n wá define n tó ń jẹ́ àkàpẹ́là fún wa ọ̀pọ̀ èèyàn ni ó mọ ohun tó ń pè láàkàpẹ́là o wọ́n kàn fi rọ́ bó títọ́ lójú Òkìkí ìmọ́lẹ̀ fún wọn ní ọ̀pọ̀ èèyàn ni ó mọ ohun tó ń pè láàkàpẹ́là o wọ́n kàn fi rọ́ bó títọ́ mọ́lẹ̀ fọ́pọ̀lọpọ̀ wọn ní Òkìkí mo mọrin mo mọ tán pé lédè mo tún lóhùn tó dùn tí lè fi gbé o mo mọ nǹkan tó ń jọ́gà bẹ́ẹ̀ la orin àní mo mọ orin mo mèdè mo tún lóhùn tó dùn Adékúnlé o mo mọ nǹkan tó ń gbé lákà bẹ́ẹ̀ la orin jẹ́jẹ́ ni wàhálà sùn ẹ̀yin lọ wake up ẹ̀ tẹ́ni kó jí mo ti wá dé ságbo fújì nísẹ̀yìn o má sọ nǹkan tó ń pè ní fújì mi ò sí gangan ọ̀pọ̀ èèyàn mọ̀ ọ̀pọ̀ ni ó mọ ohun tó ń pè ní fújì music ọ̀pọ̀ ni ó mọ ohun tó ń pè lákàpẹ́là má sọ nǹkan tó ń pè lákàpẹ́là fún wa ẹ má ṣe jẹ́ kán fi jújú bòyìn lójú ẹ má jẹ́ kán yé máa tàn wájẹ mọ́ ọ̀pọ̀ olórin ló ṣe porin ìbílẹ̀ ló máa ń kọ́ tó ń pè lákàpẹ́là fọmọ ẹ̀dá aráyé bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ orin táwọn ayé ń gbọ́ òun náà máa ń fẹ́ ẹran gangan ni ọ̀pọ̀ ló ń kọrin ìbílẹ̀ fún wa tó ń pè lórí fújì fọmọ aráyé orin táyé ń gbọ́ òun náà máa ń fẹ́ ẹran gangan ní orin fújì ó yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ orin tó ń kọ ní ìsẹ̀yìn o èmi Òkìkí ni mo lọ rí jìnnà fújì lọ́wọ́ àwọn tó lè sọ tó ń já kapẹ́là wọn ń bẹ láyé Ìyẹ̀rú Ọ̀kì ọmọ àpọ̀ ló jẹ́ o Bàmí Àyìnlá ti jágọ̀lì tí kan sọ fún wa K1 the ultimate olórí ọmọọba níjẹ̀bú ẹni kí wọ́n sọ ohun tó ń já àkàpẹ́là o àwọn ni wọ́n lè sọ ohun tó ń já àkàpẹ́là fún wa
àwọn tó tún lè ṣe acapella ń láàrin akọni Tọ́lání Scorpido àrí àgbáyé ẹ̀sán tó ń jágà bẹ́ẹ̀ là fún wa wàláì àti Rashidi Ayinde Fuji mèrè ege nìbàdàn àwọn ni wọ́n lè sọ tó ń jágà bẹ́ẹ̀ là fún wa ṣe fi wà là o bàbá oko lábẹ́ Olúmọ ìbà o àwọn ni wọ́n lè sọ nǹkan tó ń jágà bẹ́ẹ̀ là fún wa ọ̀pọ̀ àwọn èèyàn tó ń gbọ́ wa nígboro wọn ò mọ ohun tó ń já acapella o wọ́n kàn ń pòyìnbó láàfin fáwọn èèyàn ní ẹ jẹ́ kí n wá sọ bó ṣe jẹ́ òkìkí olórin Ọlámi Adékúnlé acapella tó ń sọ kò yọpọlọpọ acapella tí wọ́n ń sọ kò yọpọlọpọ ẹni tó sọ pé acapella ẹ má ṣe bínú sọmọ ohun tó ń já acapella gangan ta ló lè sọ nǹkan tó ń já acapella gangan òkìkí mo ti wà lẹ́nu music tipẹ́tipẹ́ 1989 ẹ lọ sí 36 years ago ni mo ti wà lẹ́nu music o mo mórin mo mèdè mo tún lòun tó dùn tí n lè fi gbé mo mọ nǹkan tó ń pè l'acapella gangan ẹ jẹ́ ká jọ wá sọ ohun tó ń pè l'acapella ká gbọ́ àní ẹ jẹ́ ká sọ ohun tó ń pè l'acapella fáráyé àṣírí ọ̀pọ̀lọpọ̀ tó ń kàn fújì o ó bò tẹ́lẹ̀ ni àsìkò yìí ló máa tú ìmọ̀lẹ̀ fọmọ aráyé kí wọ́n mọ̀ tó ń já acapella gangan acapella òkìkí ìmọ̀lẹ̀ mi o Mr. Bright kọrin acapella ṣé wọ́n lè sọ olórin mélòó ló lè sọ nǹkan tó ń já acapella ọkàn wá wí òkìkí ìmọ̀lẹ̀ máa gbọ́ ọ̀pọ̀ àwọn tó ń gàn fújì ló ṣe pọ́nrí ibi ilẹ̀ náà ń gàn tó pọ̀ ń pè ní Fuji music àwọn kan wọ́n ń gàn item wọ́n pa item l'acapella kò jọra wọn àwọn kan wọ́n kọ item wọ́n pe item l'acapella fọmọ aráyé kò jọra wọn orin akọgbè ìyẹn ń bẹ lọ́tọ̀ ó yàtọ̀ s'acapella item ìyẹn ń bẹ lọ́tọ̀ ó yàtọ̀ s'acapella kò jọra wọn Agbájélọ́lá Bárúsáàtì òun ló ní fújì òun ló ní ohun tó ń pè l'acapella nígbà t'Àyìndé ń bẹ láyé b'Àyìndé bá dórí stage láì sílù níbẹ̀ a máa kọrin a máa kìyàn wọn adé máa náwó láì sílù níbẹ̀ òkìkí yẹn náà ń pè l'acapella ṣe létí kì í ṣe item tẹ́tí ń pọ̀ nínú ilé lẹ́wà ń pè l'acapella fọmọ aráyé òkìkí mi ò kì í ṣolórí iṣẹ́ dé kì í ṣorí tẹ́tí pòpọ̀ item tẹ́tí pòpọ̀ tẹ́tí hunjọ ìyẹn náà ń pè l'acapella ìyẹn kọ́ acapella ni òkìkí ìmọ̀lẹ̀ tí ń bá dé pàtí nǹkan tí mi ò rò tẹ́lẹ̀ tí kìí ṣe pé mo ti pákéjì wa nínú ilé nǹkan tó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kí n dẹ̀ sọ́dọ̀rin kí n máa kíyan nǹkan máa náwó ìyẹn náà ń pè l'acapella ẹni tí yóò bá mọ̀ ẹ yá mi létí yín ṣe rí Fuji music original Fuji music ó ń bẹ láwọn Àyìndé Agbájélọ́lá Bárúsáàtì pẹ̀lú Bàmí Àyìnlá Kọ́lìntì ìyẹ̀rọ̀kì ọmọ apẹ̀lọ́jẹ̀ Bàmí Kọ́láwọlé ẹ̀tún lè bí K1 ultimate
olórí ọmọọba níjẹ̀bú ìbáyọ àtàkàn ní mi ṣìnà àròwọ ẹ̀yìn àwọn náà kan jìnlẹ̀ fújì music pẹ̀lú Àlàó Ṣẹ̀fíù bàbá ọkọ Àyìndé Ràṣídì mẹ̀rẹ́gẹ̀ ní Ìbàdàn bàbá ọba àwọn yẹn wọ́n mọ̀ ń tọ́ pé lákàpẹ́là òkìkí ẹ jẹ́ kí n sọ bọ́rin fújì bó ṣe ń lọkúnlé ìmọ̀lẹ̀ kó tó dà sí kò yóò ọ̀rọ̀ máa ń re mo fẹ́ kẹ́ máa lísìn sọ̀rọ̀ mi ní òkìkí ìgbà táwọn àgbájọ lọ́la àtàyìnlá kọ́lítì òkìkí tó bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ọmọ Adékúnlé o ẹni bá láyà kó kan lù mí ní bẹ̀yàn ọba lóhùn tó dùn òkìkí ọ̀la o kò lè kọ́ fújì music ní ìgbà yẹn ìgbà táwọn ìlágọ̀lì ti yẹ̀rọ kí ọmọ àpọ̀lọ́ jẹ́ o pẹ̀lú arówó yín pẹ̀lú bàmí Àyìndé Barrister tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ fújì yìí bẹ̀yàn ọba lóhùn tó dùn kò lè kọ́ fújì music ní ìgbà yẹn òkìkí orin náà ń sún síwájú àwọn Àyìndé Wasiu wọn wọlé olórí ọmọọba níjẹ̀bú òde àwọn akọni mi ṣìnà ọba òun fújì bíro gbogbo wọn wọlé mẹ̀rẹ́gẹ̀ nìbàdàn àti bàbá mi Ṣèfàdéwálé Àyùbá o Ṣẹ̀fíù Àlàó bàbá oko gbogbo wọn wọlé sínú fújì òkìkí iṣẹ́ fújì ń dùn bẹ̀yàn ọba lóhùn tó dùn kò lè kọrin ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ kí fújì yìí sí fáwọn olórin ìgbàlódé tó ń bẹ ní Ìsẹ̀yìn ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ kí fújì yìí sí fáwọn olórin ìgbàlódé tó ń bẹ ní Ìsẹ̀yìn àwọn tó jẹ́ kí fújì yìí sí òkìkí máa sọ bàmí kọ́mẹ́músì bá òwú ọmọ kékeré Ìlọrí láti ìwù alárápẹ́ tó kú pẹ̀lú Àkàndé Àbáàsì ọmọ rápálá Àkàndé Òbèsèré àwọn yẹn ni wọ́n kó item wọnú fújì ìyẹn ló jẹ́ kí fújì yìí sì fọ́pọ̀lọpọ̀ òkìkí Adékúnlé bóyá o lóhùn bóyá o tiẹ̀ lóhùn rárá wàá kọrin fújì wa máa rón jẹ́jẹ́ wàá kọrin fújì wa fi níláárí àwọn yẹn ló jẹ́ kí fújì yìí sì fọ́pọ̀lọpọ̀ èèyàn ẹ kírápálá Àkàndé Òbèsèré o Adékúnlé béèyàn bá ń kọ fújì o láyé ọjọ́ sí bí o bá lóhùn tó dùn ò ní gbọ́ béèyàn bá ń kọ fújì music láyé ọjọ́ sí tí o bá lóhùn tó dùn ò lè gbọ́ ìgbà táwọn Àkàndé Òbèsèré dé ló fi jẹ́ pé olóhùn tó bá ti kọ fújì music ayé gbọ́ wọ́n wá tó item jọ Kúnlé Ìmọ̀lẹ̀ mi òkìkí ọlá item yẹn ló sọṣẹ́ fújì dọ̀lẹ́ iṣẹ́ fújì ohun tó bá ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Kúnlé Ìmọ̀lẹ̀ wa máa fi kọrin Àyìndé Barrister ọ̀run ẹ̀rẹ́ Àyìnlá Kọ́lítì ìbáyín àwọn Àyìndé Wasiu òkìkí yóò ní Ìjẹ̀bú olórí ọmọọba ní Ìjẹ̀bú Òde ìgbà yẹn tó bá ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Kúnlé Ìmọ̀lẹ̀ wa máa fi kọrin ṣé wàá mọ ohun tó ń pè lákàpẹ́là tó wí ohun tó ń pè lákàpẹ́là ni wípé nǹkan tí mi ò pláàni fún láti ilé tí mo dójú agbo
tó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ò tí mo fi ṣàkàpẹ́là tó ń náwó màmá kìyàn pẹ̀lú àkàpẹ́là orí àmà wú kì í ṣe wípé item tẹ́wá kójọ tẹ́ nǹkan ọ̀pọ̀lọpọ̀ olórin ní ìsẹ̀yìn òkìkí o olórin item ni wọ́n òkìkí ẹ lọ́wọ́ ààrẹ àkànní mi ṣì iná mi o ṣe item music náà kọ́ ní ṣe fi àlàó lábẹ́ Olúmọ lè gbàlákè ṣe item fújì náà kọ́ ní bẹ́ẹ̀ ẹ wọ Àyìndé Mèrègè mi ṣe item fújì náà kọ́ ní ó pọ̀ bẹ́ẹ̀ nínú olórin ní ilẹ̀ yìí o tó ṣe pa wọn gan ni wọ́n kọ original fújì music gangan kì í ṣe pé kéèyàn máa kọrin ìbílẹ̀ kó wọ́n sọ pé òun kàn fújì fáwọn aráyé ọ̀pọ̀ ni ó mọ ohun tó jẹ́ fújì music ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n kàn mú un tó wù wọ́n mú wọnú fújì music wọ́n wá ń sọ fáwọn èèyàn pọ́nrin fújì làwọn kọ́ n tí ò yé wa ẹ jẹ́ kó yé wa Kúnlé àgbà olórin wọ́n sì ń bẹ ní ilẹ̀ yìí tí wọ́n ń kọ fújì music gangan ẹ jẹ́ kí wọ́n jáde kí wọ́n wá define nǹkan tí wọ́n ń pè ní acapella ẹ jọ̀wọ́ ẹ yé parọ́ táwọn èèyàn jẹ mọ́ òtítọ́ dé Kúnlé Ìmọ̀lẹ̀ kírọ́sá òkìkí mo ń kọrin mo tún lóhùn tó dùn fi gbé mo ń kọrin mo tún lóhùn tó dùn fi gbé ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà o ẹ yé parọ́ fáwọn èèyàn kọrin ó kọ item ó ti package ẹ̀ láti ilé ó wá dágbó wájú ẹ wá ló ṣe acapella orin àkọgbè ń bẹ lọ́tọ̀ kó máa yé yín àkọgbè kì í ṣe acapella item kì í ṣe acapella ẹ lọ béèrè lọ́wọ́ àwọn àgbààgbà tó ti ń kàn fújì ṣíwájú tó sì ń bẹ láyé item kì í ṣe acapella rárá o orin àkọgbè kò sí nínú acapella Kúnlé gbèyàn bá lóhùn tó dùn tó pójú owó báwo ló ṣe fẹ́ kàkà acapella lójú aráyé òkìkí tó sì máa dùn tó a máa náwó ohun tó lọ́n bá ṣe fún kálukú ẹ jẹ́ kó dúró kó máa jẹun ẹ̀ níbẹ̀ ìtọ́lọ́hún lè fòrè kí mo fi dúpẹ́ mo ti wà nídìí fújì yìí tipẹ́tipẹ́ 1989 36 years ago ṣé nítorí bọ́ọ̀dì tẹ́rí tí mi ò dàbí bàbá arúgbó ìyẹn ni wọ́n fi sọ pọ́mọ kékeré fújì ni mí ẹ lọ bèrè mi àwọn tó mọ̀ mí mọ̀ Òkìkí Ìmọ̀lẹ̀ mo ti pẹ́ ẹyẹ máa tàn wá jẹ mọ́ ẹ jáde ẹ jẹ́ ká ṣe acapella 7 hours Òkìkí Ìmọ̀lẹ̀ tí ń bá dákẹ́ ọ̀pọ̀ ọmọ ohun tó ń pè lákàpẹ́là o wọ́n kàn sọ̀rọ̀ nígboro orin táyé ń gbọ́ orin tí wọ́n ń gbọ́ òun láyé máa ń fẹ́ràn ni wọ́n ti fi item wọ́n ti fi tàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ ní ìgboro jẹ wọ́n pè lákàpẹ́là àkọgbè acapella Òkìkí Ìmọ̀lẹ̀ o kò tiẹ̀ sẹ́gbẹ̀ ń bẹ kò lẹ́gbẹ̀ nínú rárá nǹkan tó ń pè lákàpẹ́là Òkìkí Ìmọ̀lẹ̀ kò lẹ́gbẹ̀ nínú wọn ò ní gbérin sí ìyẹn lágbájẹ́ lọ Barrister tó fi yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ olórí tókùn Bari lè ṣe rẹ́kọ́ọ̀dù 6 táwọn ẹlẹ́gbẹ́ ò ní gbérin sí rárá ìyẹn ló ń já acapella Òkìkí ọlá ojú ti ilà ẹyẹ tán wá jẹ mọ́ ẹni tí yóò bá mọ ẹni kan lọ mọ nǹkan tó ń pè lákàpẹ́là o nǹkan tó ń pè lákàpẹ́là ẹni kan wá wí ẹ má máa yí ẹ má máa dọ́gbọ́n sí ẹ yé máa tan àwọn èèyàn kò sálùmọ́ kọ́rọ́ yìí ohun tó bá mọ ló mọ̀ ohun tẹ́mi bá mọ ni mo mọ̀ nídìí iṣẹ́ fújì yóò ti pẹ́ ẹyẹ máa fọdà bá wé tòlótòló ìyàtọ̀ wà níbẹ̀ gédéǹgbé ìyàtọ̀ ń bẹ níbẹ̀ gédéǹgbé
7 hours a cappella. I stand. Let them come out. Love you all. Bye for now.